kàn ṣe lè nìkan bẹ́ẹ̀. Ìwọ nìkan náà ni Linda sorry tí gbogbo àwọn èèyàn tó wà nílé ìwọ nìkan lọ stand out nínú wọn no make up natural beauty. Àmọ́ ẹ̀kọ́ kan kò yẹ kó máa jẹ́ pé ìwọ nìkan náà lọ́mọ dájòkó irú ẹ̀kọ́ kan ó yẹ kó máa ní akéèyàn máa gbé wọn náà jáde kí ọ wá lọ jẹ lọ́nsìn àbí kó wá lọ jẹ big fast. Ṣé ọ̀rọ̀ yín ò yé mi o ṣé lunch yẹn nìkan ni ẹ fẹ́ lọ gbé mi jẹ àbí ẹ fẹ́ enter the place fẹ́ kúkú sọ nǹkan tẹ́ fẹ́ lọ. Enter the place. Ó ti ẹni ní bọ́sù. Tọ́sọ̀ mo gẹ́gẹ́ ní ìlú ọ̀fẹ́ tí ilé mi lọ kí lẹ́tẹ̀lẹ̀. Ẹ́ńtà ò gẹ́gẹ́ ní mo fẹ́ mọ ẹ́ńtà. Kò sí wàhálà bí àṣà àwọn Yorùbá wọn ní ọbẹ̀ tó dùn kí ló pa. Owó ni. Na mo ní kìlà. Àmọ́ mọ̀jà máa ṣe nílé ìta ni ká torí àwọn olórí gbogbo tó wà nílé wọ́n mọ̀ fi mú fílẹ̀ káàkiri gbígbà tẹ́lẹ̀dẹ̀ fẹnu túlẹ̀ ni. Wọ́n yà wá. Á ti tó bí owó ọdún mélòó ni mo jẹ yín. Owó ọdún àfi tó bá béèrè lọ́wọ́ ìyàwó mi torí àwọn àbúrò rẹ̀ náà wà ní ìsájì àwọn tó bá jẹ owó ń gbà mí. Wọ́n tẹ̀ bá rántí mi rántí bí owó ọdún méjì ni mo jẹ yín. Owó ọdún méjì? Ó ní lọ́ọ̀kì o wọ́n sì fún ọ ní quick notice. Ṣé àpò yìí ń jẹ gbèsè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilé ìkan. Ìta gbogbo wa náà rí sànmọ́nì lọ tínrín lóòótọ́. Tó bá wá jẹ́ pé bẹ́ẹ̀ sọ pé fẹ́ máa enter the place ni ṣe rí owó ọdún méjì yẹn ẹ fi dì kádẹ́ bẹ̀rẹ̀. Owó ilé ọdún méjì tí mo fẹ́ fi enter the place. Ó dàbí pé ọ̀rọ̀ yí ọ kí n mọ̀ sí pé bóyá mo ní mo fẹ́ fẹ́ ọ ní ìyàwó kejì mo ní ìyàwó lé èmi ò fẹ́ ọ ní sùlọ́kà kákàjọ ẹ́ńtà kákàjọ jẹra wa ká sì ṣubú fún yìí ni. Owó ọdún méjì wo. Èmi náà mọ̀ ṣé ẹ rí pé mo wà expensive ni ṣé ẹ wò mí látòkè dé sàlẹ̀ ni wípé ẹrù àgbà ni as in so tẹ bá mọ̀ wípé bóyá owó ọdún méjì yẹn ó ti pọ̀ jù fún yín bóyá kẹ́ fi enter the place lẹ̀ bóyá kẹ́ kàn bá àwọn bèjì kẹ́ bá wọn ní gbólóhùn lásán kẹ́dẹ̀ owó ọdún kan jẹ́. Ìjọ má bínú ṣé enter the place tó ń sọ yẹn lẹ́ẹ̀kan àbí fún odidi ọdún kan. Ọdún kan bíi báwo ẹ̀kan ni just once. Lówó ọdún méjì. Tí máa jẹ́ pé mo kàn fẹ́ wọn fún bíi kákan máa ń ra bí ọdún méjì àbí bí ọdún kan ọmọ jogun lé. Kò sí wàhálà mo lè jogun yín. Lórí ẹ̀ẹ̀kan owó ọdún méjì. Lórí wọn. Ó tiẹ̀ ti yé mi. Òun náà ni mò ń sọ pé bóyá kí n help me tẹ bá mọ̀ wípé enter the place yẹn owó ọdún 2 years yẹn ti pọ̀ jù bóyá kẹ bá wọn bèjì kẹ bá wọn ní gbólóhùn lásán kẹ fi tọdún kan ṣe máa dẹ́ lọ́wọ́ àtọdún kan tó kù níta. Torí mo fẹ́ bá wọn bèjì ní gbólóhùn láì sọ fún ọ̀fà dákun tó bá jẹ́ pé mo fẹ́ pe àwọn adégbòdù tí wọ́n wá kọrin tán jẹ́ bèjì gidi gangan wípé mo fẹ́ sí pàtí adégbòdù ẹ̀ wá kọrin ìlú gan ni wọ́n fẹ́ gbà ní. Èmi wà expensive ẹ jọ nítorí ọlọ. Àwọn adégbòdù. Mo ṣe wà yí owó lójú òkú yìí. Pẹ̀lẹ́. Eléyìí kan tí mo ní kẹ́ wá ṣe yẹn mú kàn pé kí n jẹṣẹ́ lé ni tí ò bá jẹ́ yẹn ṣe wà náà tí mo. Ó ti yé mi olóṣó ti dìyàwó lé pẹ̀lẹ́ èmi ò mọ̀ pé ó kọ̀ sí báwọn.